alága ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àná ìyẹn ọ̀gbẹ́ni Ralph Nwosu tí ó gbéjọba ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ lọ́dún tó kọjá ó mà ti tú àṣírí burúkú nípa Balana Phil ìyẹn ẹni tí ó jẹ́ kí gbogbo ayé mọ̀ báyìí pé òun gan ni ojúlówó alága ẹgbẹ́ òṣèlú ADC lẹ́yìn tí Ralph Nwosu tó ti kọ̀wé fipò sílẹ̀. Ó ti tú àṣírí yìí wípé àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló ń lo ọkùnrin náà láti da ẹgbẹ́ òṣèlú ADC rú, tó sì tú àṣírí àwọn gómìnà bíi méjì tó ní wọ́n wà lẹ́yìn Gani Balana Phil tí ó ń da ẹgbẹ́ òṣèlú ADC rú lásìkò tá a wà yìí. Ẹ rántí pé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ìnira fún Nwosu ló ti jẹ́ alága àgbà ẹgbẹ́ òṣèlú ADC, ṣùgbọ́n lọ́dún tó kọjá tí àwọn olóṣèlú alátakò tí wọ́n panupọ̀ pé àfi káwọn kó ara àwọn jọ sínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láti kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 nítorí pé báwọn bá pín ìbò àwọn yẹlẹyẹlẹ Tinubu yóò tún fẹ̀yìn gbogbo àwọn janlẹ̀. níṣe ìmà ni wọ́n jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ADC ní ogun parapọ̀ láti ní káwọn darapọ̀ mọ́, tó sì jẹ́ pé nígbà tí wọ́n bá Ralph Nwosu sọ̀rọ̀ níṣe ni ọkùnrin náà àti gbogbo àwọn ìgbìmọ̀ ẹ̀tọ́jọ́ ń ṣàkóso ẹgbẹ́ òṣèlú ADC tó ń pè ní National Working Committee ìyún NWC ìran kọ̀wé fipò sílẹ̀ kí wọ́n sì ní kí àwọn olóṣèlú alátakò kan yan àwọn alága fìdíhẹẹ́ àti akọ̀wé fìdíhẹẹ́ tí ó máa ṣàkóso ẹgbẹ́ náà, èyí tó jẹ́ kí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ David Mark kó di alága fìdíhẹẹ́ ẹgbẹ́ òṣèlú ADC, kí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Adésọjí Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá kóun sì di akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú náà. ṣá o níṣe ni Balana Phil tó jẹ́ igbákejì Ralph Nwosu láti ilẹ̀ Haúsá ìní ó mà yárí wípé nígbà tí Ralph Nwosu ti kọ̀wé fipò sílẹ̀ òun ò kọ̀wé fipò sílẹ̀ ní tòun o, lábẹ́ òfin sì rèé òun ló yẹ kóun bọ́ sípò alága ẹgbẹ́ òṣèlú ADC. ọ̀rọ̀ ẹni wọ́n ti fà lọ́lé ẹjọ́ tó sì jẹ́ pé ọ̀sẹ̀ tó kọjá yìí ìní ariwo ńlá mà sọ nígbà tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission tó fagilé ìṣàkóso àwọn Arẹ́gbẹ́ṣọlá àti David Mark tó ní kí wọ́n dúró de ìgbà tí ilé ẹjọ́ yóò yanjú ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ ló mà dá ariwo tó sì ń fẹ̀sùn kan Balana Phil pé àwọn ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń lò láti da ẹgbẹ́ òṣèlú ADC rú nítorí pé ìbẹ̀rùbojo ẹgbẹ́ òṣèlú ADC ó ti mú Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ẹ̀. nígbà tó ń tú àṣírí Ralph Nwosu ní básìkò bá tó àwọn yóò tú àṣírí àwọn yóò sì fi ọ̀pọ̀ àṣírí hàn nípa àwọn tó ń lo Nafiu Ganiu. ó ní tó ṣẹlẹ̀ ní wípé Balana Phil ó ti kọ̀wé fipò sílẹ̀ pẹ̀lú òun táwọn ti fi ẹgbẹ́ sílẹ̀, ṣùgbọ́n tó ní owó tí wọ́n fún ló jẹ́ kó máa parọ́ pò wọ́n kọ̀wé fipò sílẹ̀, tó sì ní gbogbo àwọn tó ń lò ó ní tó bá mọ ilé ìtura tí Ganiu Nafiu tó ń sùn káàkiri báyìí, àwọn ilé ìtura olówó iyebíye olówó tó ń gbà lọ́wọ́ àwọn APC ni ló fi ń ṣe fàájì báyìí tí ó sì máa dẹgbẹ́rú lọ. kódà ó ní àwọn aeroplane aládàáni private jet iná fi ń gbé lọ bí àwọn gómìnà ìpínlẹ̀ Èkó àti gómìnà ìpínlẹ̀ Imo, ó láwọn ló sì ń gbé owó fún un láti máa dẹgbẹ́ òṣèlú ADC rú, ṣùgbọ́n tó ní òun sì ní àwọn àṣírí rẹpẹtẹ táwọn sì máa tú. kódà ó ní òun yóò fi ẹ̀rí síta nígbà tí Balana Phil tí ó kọ̀wé fipò sílẹ̀ tí gbogbo àwọn fipò sílẹ̀ fáwọn David Mark, ó láwọn ránṣẹ́ sájọ INEC, bẹ́ẹ̀ làjọ INEC fòǹtẹ̀lú pé àwọn ti fọwọ́ sí i, ṣùgbọ́n tó ló wá jẹ́ ìmọ̀ fáwọn báyìí pé àjọ INEC wọ́n lè ṣerú ìkéde tí wọ́n ṣe lásìkò tí a wà nínú ẹ̀.